àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá àwọn afurasí ọmọ ogun tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba Tinubu lọ sílé ẹjọ́. Àwọn alátìlẹyìn ọlọ́wọ̀ ló kọlù mí. Alága ìjọba ìbílẹ̀ kan l'Ondo tó jẹ́ Mórò nípasẹ̀ àwọn ọmọ ìsọta ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ẹ fúra o, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ète jíjí àwọn àgbègbè nípasẹ̀ àwọn agbébọn nípínlẹ̀ Kwara. Àṣẹ ọba ni tí kò sẹ́ni tó lè yẹ̀. Ìjọba àpapọ̀ lábẹ́ àṣẹ ààrẹ Bọ́lá Tinubu ti yọ mínísítà fún ètò ìṣúná Wálé Ẹ̀dùn nípò tó sì fi Táíwò Oyèdélé rọ́pò rẹ̀. Lẹ́yìn ìkọlù àwọn agbésùnmọ̀mí sí ibùdó àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Kwara, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazak ṣèlérí láti fi 90 mílíọ̀nù fún àwọn ọmọ ogun tó farapa àti ìdílé àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti lòdì sí àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn kan tí wọ́n fi ẹrú pera wọn lọ́mọ láti lè lù wọ́n ní jìbìtì. Adélabú ṣetán láti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà fún iná agbára mọ̀nàmọ́ná lójúnà láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. 20,000 àwọn adìyàmọ́ra agbébọn ló jẹ́ ṣíṣekúpa nípínlẹ̀ Bauchi. Gómìnà Bala ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Orílẹ̀-èdè Nàìjíríà wá àwọn afurasí ọmọ ogun tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba Tinubu lọ sílé ẹjọ́. Ìjọba Nàìjíríà ti fi ẹ̀sùn 13 kan àwọn èèyàn tí wọ́n ní wọ́n ń gbèrò láti gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. Ilé ẹjọ́ gíga ìlú Àbújá ni wọ́n wá àwọn afurasí náà lọ. Lára àwọn afurasí náà ni Ọ̀gágun Mohammed Gana, Erasmus Victor, Ahmed Ibrahim, Sekeri Umoru, Bukka Goni àti Abubakar Sani. Ẹlòmíràn tí wọ́n tún fẹ̀sùn kàn àmọ́ tí wọ́n ní ó ti na pápá bora báyìí ni mínísítà tẹ́lẹ̀ rí fún epo bẹntiróòlù Timipre Silva. Ní ọjọ́ Ajé ní ọ́fíìsì agbẹjọ́rò àgbà Nàìjíríà wá àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn pé wọ́n dìtẹ̀ mọ́ ìjọba, ìwà ìgbésùnmọ̀mí àti ṣíṣe owó ìlú kúmọkùmọ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe àtìlẹ́yìn fáwọn àgbésùnmọ̀mí. Nínú ẹ̀sùn tí olùpẹ̀jọ́ fi kan àwọn afurasí náà ni pé wọ́n lẹ̀dí àpò pọ̀ láti gbógun ti ìjọba lójúnà àti gba ìjọba lọ́wọ́ ààrẹ Nàìjíríà, ìwà tó ní ìjìyà lábẹ́ abala 47 òfin ìwà ọ̀daràn. Ìjọba tún fẹ̀sùn kàn pé àwọn afurasí náà mọ̀ nípa èròǹgbà ọ̀gágun Mohammed Al-Hassan Maji àtàwọn míì láti fipá gbàjọba, ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti fi tó àwọn aláṣẹ létí. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kàn pé àwọn afurasí náà kọ̀ láti gbé ìgbésẹ̀ kankan láti lè ṣe ìdádúró èròǹgbà náà. Yàtọ̀ sí ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba, àwọn olùjẹ́jọ́ tún kojú ẹ̀sùn ìwà ìgbésùnmọ̀mí èyí tí ìjọba fẹ̀sùn kàn pé wọ́n lẹ̀dí àpò pọ̀ lé lórí. Wọ́n ní Ahmed Ibrahim àti Sekeri Umoru kópa níbi àwọn ìpàdé tí wọ́n ti ń pètèpèrò láti dojú ìjọba àwarawa délẹ̀. Wọ́n tún fẹ̀sùn kàn pé àwọn afurasí ń ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí yálà lọ́nà tí wọ́n mọ̀ọ́mọ̀ tàbí àìmọ̀ lójúnà àti jẹ́ kí wọ́n hùwà ibi náà. Ìjọba fi kún pé àwọn afurasí ọ̀hún mọ̀ọ́mọ̀ pa àwọn ohun tí wọ́n mọ̀ mọ́ dípò kí wọ́n fi tó àwọn aláṣẹ létí. Lára àwọn afurasí náà ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú owó tí wọ́n tọpinpin sáwọn àgbésùnmọ̀mí. Lẹ́yìn tí ìjọba kéde wíwọ́gi lé ètò yíyan kiri ní àyájọ́ ọjọ́ òmìnira ní ọdún tó kọjá ní àwọn èèyàn sọ pé ìgbésẹ̀ náà wáyé látàrí èròǹgbà láti gba ìjọba mọ́ ààrẹ Tinubu lọ́wọ́. Iléeṣẹ́ ológun Nàìjíríà jiyàn ẹ̀sùn náà àmọ́ tí wọ́n padà kéde ní oṣù kìíní ọdún 2026 pé àwọn kan gbèrò láti gba ìjọba mọ́ ààrẹ Tinubu lọ́wọ́. Agbẹnusọ iléeṣẹ́ ológun Samaila Uba sọ pé ìwádìí fi hàn pé àwọn ológun kan ló wà nídìí èròǹgbà náà. Uba ní ọwọ́ ti tẹ àwọn ológun náà àti pé wọ́n máa kojú ìgbìmọ̀ tó ń gbọ́ ọ̀rọ̀ àwọn ológun. Ní oṣù tó kọjá ní àwọn ẹbí àwọn ológun tó wà ní àhámọ́ pàrọwà sí ààrẹ láti jẹ́ kí àwọn èèyàn náà kojú ìgbẹ́jọ́ ní ilé ẹjọ́. Ọmọyẹlé Sowore wà lára àwọn tó ṣe ìwọ́de nígbà náà láti béèrè fún pé kí ìjọba jẹ́ kí àwọn ẹbí àwọn ológun náà rí wọn bá sọ̀rọ̀. Àwọn alátìlẹyìn ọlọ́wọ̀ ló kọlù mí. Alága ìjọba ìbílẹ̀ kan l'Ondo tó jẹ́ Mórò nípasẹ̀ àwọn ọmọ ìsọta ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Nígbà tó ń ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ sí àtàwọn tó fura sí
Tọ́pẹ́ Ọmọláyọ̀ tí í ṣe alága ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ sọ pé àwọn tó ṣe ìkọlù sóhun náà jẹ́ àwọn alátìlẹyìn ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ Ọba Ajíbádé Ògúnoyè àti àbúrò kọmíṣánná fún ètò ìṣúná nípínlẹ̀ Ondo. Nígbà tí Ọmọláyọ̀ ń dárúkọ àwọn tó ní wọ́n já òun sí òhò náà, ó dárúkọ ẹnìkan tó pè ní Kúnlé Òdìdè àti àwọn mìíràn tó pè ní Èkó, Gentle, Festus, Akeem, Goldberg àti Last Angle. Alága náà ṣàlàyé pé àwọn tó lu òun sọ pé Ọlọ́wọ̀ ti pàṣẹ pé òun gbọ́dọ̀ fi ìlú sílẹ̀. Ó ní ohun tó jẹ́ kí wọ́n tún padà wá fìyà jẹ òun báyìí nìyẹn. Àwọn akọ̀ròyìn gbìyànjú láti bá akọ̀wé ètò ìròyìn ní ààfin Ọlọ́wọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan orí adé náà, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú náà ló já sí pàbó. Títí di àkókò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn ìgbìmọ̀ olóyè ìlú náà kò tí ì fèsì sí ọ̀rọ̀ náà. Ní oṣù kẹwàá ọdún 2025 ní àwọn aṣòfin ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní kí Tọ́pẹ́ Ọmọláyọ̀ lọ rọ́kùn nílé fún oṣù 6 gbáko lórí ẹ̀sùn pé ó wọ́ orí adé ìlú náà Ọba Ajíbádé Ògúnoyè nílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn àtẹ̀jíṣẹ́ ohùn voice note tó tẹ àwọn èèyàn lọ́wọ́, èyí tó kún fún ọ̀rọ̀ àrífín àti ìtàbùkù tí alága náà sọ sí Ọlọ́wọ̀. Èyí ló mú àwọn olùgbé ìlú náà bínú gidigidi sí alága Ọmọláyọ̀ nígbà yẹn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn olóyè ìlú náà ṣe ìpàdé tí wọ́n sì ní Ọmọláyọ̀ kò gbọ́dọ̀ fi ẹsẹ̀ tẹ ìlú náà mọ́, bó tilẹ̀ jẹ́ pé ó ti tọrọ àforíjìn lọ́wọ́ orí adé Kábíyèsí Ògúnoyè. Ṣùgbọ́n olóyè Adémọ́lá, ẹni tó gba ẹnu àwọn olóyè náà sọ̀rọ̀ nígbà náà, sọ pé wíwà nípò Ọmọláyọ̀ jẹ́ ohun tí gbogbo ìlú Ọ̀wọ̀ kò faramọ́ rárá. Ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ fi ìlú sílẹ̀. Oṣù 6 tí Ọmọláyọ̀ ti kúrò lọ́fíìsì ló gbìyànjú láti padà wọlé lọ́jọ́ Ajé Monday, ṣùgbọ́n tó bá ìyà tí wọ́n ń pè ní móró pàdé. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí fìdí ìkọlù tí àwọn ọmọ ìsọta náà ṣe sí alága ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ náà múlẹ̀. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀, ó ṣàlàyé pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adébọ̀wálé Lawal ti pàṣẹ fún àwọn ọlọ́pàá láti lọ síbùdó ìṣẹ̀lẹ̀ náà ní kété tí wọ́n gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ó ṣàlàyé pé àlàáfíà ti ń jọba ní agbègbè náà tí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ náà sì ń ṣe iṣẹ́ wọn láìsí ìbẹ̀rù. Alukoro náà sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọn yóò sì rí dájú pé wọ́n fi àwọn tó ṣe ìkọlù náà jófin. Ẹ fura o, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó nípa ète jíjí àwọn àgbẹ̀ gbé nípasẹ̀ àwọn agbébọn nípínlẹ̀ Kwara. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ké gbàjarè síta lórí àníyàn nípa ọ̀rọ̀ ètò ààbò nípa ète nípasẹ̀ àwọn adìyàmọ́ra agbébọn tó fẹ́ gùn lé iṣẹ́ láabi wọn lójúnà láti máa jí àwọn àgbẹ̀ gbé sálọ ní àwọn apá ẹkùn ìpínlẹ̀ Kwara. Ìgbésẹ̀ burúkú yìí sì lè da iṣẹ́ àwọn àgbẹ̀ rú àti pé yóò tún dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn olùgbé ìlú. Gẹ́gẹ́ bí ìròyìn ìtanilólobó tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporters, ète ìkọlù náà ni ó fẹ́ jẹ́ gígùnlé nípasẹ̀ àwọn ògbóǹtarìgì adarí agbébọn tí wọ́n pe orúkọ wọn ní Auta Ìlọrin àti Sidi Dankano. Àwọn ibi tí wọ́n láwọn agbébọn náà fojú sùn ní àwọn oko ìletò tó wà níta agbègbè ìlú Lema, Ndeji àti Gbugbu níjọba ìbílẹ̀ Edo. Ìkìlọ̀ náà ló jẹyọ nínú àtẹ̀jáde kan tó ní déètì ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2026 nínú, tó sì jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ olùdarí fétò ààbò ìpínlẹ̀ náà JS Adams. Dọ́kúmẹ́ǹtì náà ló jẹ́ fífi ṣọwọ́ sí kọmíṣánná ọlọ́pàá lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà nílùú Ìlọrin, tí wọ́n sì pè fún ìdásí ìgbésẹ̀ kánmọ́nkóbó lórí ọ̀rọ̀ náà. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS jẹ́ kó di mímọ̀ pé ìkọlù náà tí àwọn agbébọn náà fẹ́ gùn lé ọ̀hún ló jẹ́ ìgbẹ̀san lẹ́yìn ìgbésẹ̀ iṣẹ́ ààbò iléeṣẹ́ ológun èyí tó ti ń dá iṣẹ́ láabi àwọn agbébọn àti iṣẹ́ okòwò àwọn ọ̀daràn rú lẹ́kùn náà. Ìkọlù tí àwọn agbébọn fẹ́ ṣe yìí kò sẹ́yìn bí iléeṣẹ́ ológun ṣe ń gbógun ti àwọn agbébọn àti àwọn ọ̀daràn. Ó fi kún pé àwọn fi tọ̀wọ̀tọ̀wọ̀ fi ìtanilólobó àti ìkìlọ̀ náà ránṣẹ́ lójúnà láti pàkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá àti fún wọn láti gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ nípínlẹ̀ Kwara ti gbóná janìn lọ́dún 2026 pẹ̀lú wàhálà rògbòdìyàn ìṣekúpani àti àwọn ìkọlù èyí tó ń dá ọ̀pọ̀ ẹ̀mí àwọn èèyàn légbodò tó sì tún ń dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ sáàrin ìlú. Àwọn agbègbè ẹkùn àríwá ìpínlẹ̀ náà pàápàá jùlọ Kayama àti Barutin ti di ìkẹkùn fún iṣẹ́ láabi àwọn agbébọn àti wàhálà rògbòdìyàn ìpalára, nígbà tí Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà sì ní ààbò díẹ̀. Àṣẹ ọba ni tí kò sẹ́ni tó lè yẹ̀.
ìjọba àpapọ̀ lábẹ́ àṣẹ ààrẹ Tinubu ti yọ mínísítà fún ètò ìṣúná Wálé Ẹ̀dùn nípò tó sì fi Táíwò Oyèdélé rọ́pò rẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti yọ mínísítà ètò ìṣúná Wálé Ẹ̀dùn nípò ó sì ti fi Táíwò Oyèdélé rọ́pò rẹ̀. Ìgbésẹ̀ yìí jẹ́ iṣẹ́ àtúntò ráńpẹ́ tí ààrẹ ṣe nínú ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹrin yìí. Gẹ́gẹ́ bí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ti ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun, mínísítà méjì ní ààrẹ Tinubu yọ nípò tí ó sì ti rọ́pò wọn pẹ̀lú. Sẹ́nẹ́tọ̀ Akume fìdí rẹ̀ múlẹ̀ pé Ẹ̀dùn àti Ahmed Musa Dangiwa ni mínísítà méjì tí ààrẹ yọ nípò. Ó ní àwọn méjèèjì sì ni ààrẹ Tinubu ti sọ pé kí wọ́n jọ̀wọ́ gbogbo nǹkan tó bá wà ní ìkáwọ́ wọn fáwọn mínísítà tuntun tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ yàn. Oyèdélé tó wà nípò mínísítà abẹnú fún ètò ìṣúná ní Nàìjíríà tẹ́lẹ̀ ti gba ipò ọ̀gá rẹ̀ báyìí. Ẹ̀wẹ̀, Tinubu ti yan Mutaha Rabe Dama láti rọ́pò Dangiwa gẹ́gẹ́ bí mínísítà ìlẹ́gbẹ̀ẹ́ àti ìdàgbàsókè àwùjọ. Ìjọba àpapọ̀ kò sọ ìdí tí Tinubu fi rọ́pò àwọn mínísítà méjèèjì nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà ìjọba fi síta. Ohun tó wà nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba fi síta ni pé ààrẹ ti pàṣẹ wípé káwọn mínísítà méjèèjì jọ̀wọ́ gbogbo nǹkan tó wà ní ìkáwọ́ wọn fáwọn mínísítà tuntun títí ọjọ́bọ̀ ọjọ́ 23 ọ̀sẹ̀ yìí. Àmọ́ Akume ṣàlàyé wípé ìgbésẹ̀ ààrẹ ṣe pàtàkì láti rí i pé ètò ìṣèjọba ń lọ bó ṣe yẹ kí ó lọ. Ààrẹ tún ṣe èyí láti rí i pé ètò ọrọ̀ ajé Nàìjíríà dára sí i láti mú ìrọ̀rùn bá àwọn aráàlú. Akume ní ìgbésẹ̀ ààrẹ láti ṣe àtúntò ìgbìmọ̀ aláṣẹ ìjọba wà ní ìbámu pẹ̀lú abala 147 àti 148 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀. Ààrẹ Tinubu wá dúpẹ́ lọ́wọ́ àwọn mínísítà méjèèjì tó yọ nípò fún iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe fún orílẹ̀-èdè wọn. Lẹ́yìn ìkọlù àwọn agbésùnmọ̀mí sí ibùdó àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Kwara, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazak ṣèlérí láti fi 90 mílíọ̀nù fún àwọn ọmọ ogun tó farapa àti ìdílé àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Ìjọba ìpínlẹ̀ Kwara ti kéde ní ọjọ́ Ìṣẹ́gun láti ṣètò owó ìrànwọ́ tó tó 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà fún ìdílé àwọn ọmọ ogun tí wọ́n kú nínú ìkọlù àwọn agbésùnmọ̀mí ní Kemaji ní agbègbè ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ náà ní òwúrọ̀ ọjọ́ Ajé. Nínú àtẹ̀jáde kan ní ọjọ́ Ìṣẹ́gun látọ̀dọ̀ gómìnà Abdulrahman Abdulrazak lẹ́yìn ìbẹ̀wò ìbánikẹ́dùn tí ó ṣe sí àwọn ọmọ ogun 6 tí wọ́n farapa nínú ìkọlù náà, gómìnà náà tún kéde mílíọ̀nù 5 náírà 5 mílíọ̀nù náírà fún ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ ológun tí yóò farapa. Ó sì sọ pé ìfaradà àti ìrúbọ àwọn ọmọ ogun ààbò kò ṣeé fowó rà nínú ìkọlù tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún ṣe ní àárọ̀ kùtùkùtù sí ibùdó àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ní abúlé Kemaji lágbára gidigidi bí àwọn ọmọ ogun ṣe lé wọn padà láìsí ìfarapa tàbí jíjẹ́ kí wọ́n gbé àwọn aráàlú lọ. A gbọ́ pé ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí ni wọ́n pa nínú ìjà líle yìí, nínú èyí tí àwọn ọmọ ogun 3 fi ẹ̀mí wọn rúbọ. Nígbà tí ó ń gbóríyìn fún àwọn olùtọ́jú àti àwọn ohun èlò tó wà ní ẹ̀ka Intensive Care Unit ICU ní ilé ìwòsàn ìkọ́ni yunifásítì ìpínlẹ̀ Kwara Ìlọrin, gómìnà Abdulrazak dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun ààbò fún iṣẹ́ wọn sí orílẹ̀-èdè. Ó kọ̀wé pé ní nǹkan bíi aago 7 àárọ̀ ní ọjọ́ Ajé, àwọn ọmọ ogun fi ìgboyà lé àwọn agbésùnmọ̀mí padà kúrò ní ibùdó àwọn ọmọ ogun ní Kemaji Kayama. Ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí ni wọ́n jẹ́ pípa ní ọwọ́ àwọn ọmọ ogun. Àwọn akíkanjú wa kò kàn lé àwọn agbésùnmọ̀mí padà nìkan, wọ́n tún dá wọn dúró nígbà tí wọ́n fẹ́ wọ inú àdúgbò. Wọ́n sì tún rí i dájú pé wọn ò rí ẹnìkankan jí gbé gẹ́gẹ́ bí ète àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Nínú ìjà yìí, a pàdánù àwọn ọkùnrin akíkanjú 3. Mo fi ìbánikẹ́dùn mi ránṣẹ́ sí àwọn ìdílé àti àwọn olólùfẹ́ wọn. Wọ́n jẹ́ àwọn akíkanjú tí wọ́n fi ẹ̀mí wọn rúbọ fún orílẹ̀-èdè wa. A kì yóò gbàgbé wọn àti àwọn míì bí wọn ní gbogbo orílẹ̀-èdè. Gómìnà náà sọ pé ìjọba ìpínlẹ̀ yóò máa tẹ̀síwájú láti ṣe àtìlẹ́yìn fún àwọn ìdílé àwọn tí wọ́n kú. Ó sì fi kún pé àwọn ó gbìyànjú agbára wọn láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú. 20,000 àwọn adìyàmọ́ra agbébọn ló ti jẹ́ ṣíṣekúpa nípínlẹ̀ Bauchi. Gómìnà Bala ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀.
gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Abdulkadir Mohammed ti kéde pé kò dín ní 20,000 àwọn adìyàmọ́ra agbébọn ti jẹ́ ṣíṣekúpa nípìnlẹ̀ náà nípasẹ̀ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ iṣẹ́ takuntakun àwọn àjọ elétò ààbò. Nítorí náà ó kéde pé ìpínlẹ̀ náà ti bọ́ lọ́wọ́ àwọn agbébọn tí wọ́n ti fi apá kan ìpínlẹ̀ náà sínú ìgbèkùn. Gómìnà ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kòpẹ́kòpẹ́ tí wọ́n parí ìpàdé ìgbìmọ̀ ńlá fétò ààbò lọ́jọ́ Ajé Monday lọ́fíìsì gómìnà ṣàlàyé pé àpapọ̀ ikọ̀ ológun ilẹ̀ wa Nàìjíríà àti àwọn àjọ elétò ààbò ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa pípa àwọn ibùba àwọn agbébọn run gẹ́gẹ́ bí àbájáde iṣẹ́ ìgbóguntì tako àwọn agbébọn nípínlẹ̀ náà. Bala Mohammed ẹni tó ṣe alága ìpàdé ètò ààbò náà tí kò yọ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ sílẹ̀ láti àwọn ìlú tó fara káásá ìkọlù àwọn agbébọn níjọba ìbílẹ̀ Alkaleri, Bauchi, Tafawa Balewa àti Kifi. Ó sọ pé ìpinnu náà wáyé lẹ́yìn iṣẹ́ ààbò ìṣòfíntótó tó tú àṣírí àwọn kọ̀rọ̀kọ̀ndú tí àwọn agbébọn náà fi ṣe ibùba jákèjádò àwọn kọ̀rọ̀kọ̀ndú láginjù èyí tó so ìpínlẹ̀ Bauchi pẹ̀lú Plateau àti Taraba papọ̀. Ó sọ pé àwọn ọmọ ogun sọ́jà ṣèkọlù sáwọn ibùba àwọn agbébọn bà àwọn ohun èlò wọn jẹ́ ní aginjù Dajin Madam èyí tó mú wọn fẹsẹ̀fẹ̀. Bákan náà ló tún gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọ́fíìsì olùbádámọ̀ràn fétò ààbò ilẹ̀ wa tí wọ́n gbọ́ igbe àròyé àwọn èèyàn Bauchi tí ìgbésẹ̀ ìpinnu tó yẹ sì jẹ́ gbígbé èyí tó ṣekú pa ó lé ní 20,000 àwọn agbébọn tó ń lúgọ sí aginjù Dajin Madam àti aginjù ìpínlẹ̀ Taraba. Ó sọ̀rọ̀ síwájú sí pé ọkọ̀ ogun ojú òfurufú 4 ni wọ́n ránṣẹ́ láti ju àdó olóró ìbúgbàmù sáwọn agbébọn náà tí wọ́n sì ṣàṣeyọrí nípa pípalẹ̀ àwọn ibùba àwọn agbébọn náà mọ́ èyí tó dá iṣẹ́ láabi àwọn ọ̀daràn náà rú láginjù. Ó ní ọ̀pọ̀ àwọn agbébọn ló ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣíṣekúpa lásìkò iṣẹ́ ààbò náà nígbà tí àwọn yòókù náà pápá bora lábẹ́ ìfúngunmọ́ iléeṣẹ́ ológun tó dúró rè. Ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ àwọn ọ̀kadà alùpùpù tí àwọn ọ̀daràn náà ń lò fún iṣẹ́ láabi wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ parun èyí tó dín lílọ bíbọ̀ wọn àti iṣẹ́ láabi wọn kù. Ó gbóríyìn fún ikọ̀ ológun tí wọ́n dúró wámúwámú nípa gbígbógun ti àwọn agbébọn náà àti láti dènà ìwọlé padà àwọn agbébọn tó na pápá bora. Gómìnà náà tún sọ síwájú sí pé ààyè sì ṣí sílẹ̀ fún àwọn agbébọn tó bá fẹ́ ronú pìwàdà tó bá fẹ́ jọ̀wọ́ ara wọn nínú àti lágbègbè ìpínlẹ̀ náà tó sì gbà wọ́n lámọ̀ràn láti jọ̀wọ́ àwọn ohun èlò ìjagun ìbọn wọn gẹ́gẹ́ bí ìgbìyànjú láti mú ètò ààbò gbópọn sí i. Gómìnà ọ̀hún jẹ́ kó di mímọ̀ pé iṣẹ́ ààbò náà tú àṣírí àwọn ìletò ńlá tí àwọn ikọ̀ adìyàmọ́ra agbébọn farapamọ́ sí èyí tó ṣokùnfà ìgbésẹ̀ ìpinnu kánmọ́nkóbó nípasẹ̀ iṣẹ́ ààbò àwọn àjọ elétò ààbò lórí ilẹ̀ àti lójú òfurufú tó jẹ́ kíkín lẹ́yìn nípasẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìtanilólobó. Ó ké sí àwọn olùgbé ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò àti láti wà lójúlà lákànfin sọ̀rí àti láti rí dájú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń tẹ̀síwájú láti rí dájú pé àlàáfíà pípé àti ìdúróṣinṣin fẹsẹ̀ múlẹ̀. Gómìnà náà tún ṣe ìdánilójú pé ìjọba ìpínlẹ̀ ti tẹpámọ́ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àjọ elétò ààbò àti àwọn aláṣẹ ìjọba àpapọ̀ láti jẹ́ kí iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́ tẹ̀síwájú àti láti jẹ́ kí àlàáfíà tó dúró re àti ìdúróṣinṣin farahàn jákèjádò ìpínlẹ̀ Bauchi. Báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti lòdì sí àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn kan tí wọ́n fi ẹrú pera wọn lọ́mọ láti lè lù wọ́n ní jìbìtì. Ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà CBN ní ọjọ́ Ìṣẹ́gun tí kìlọ̀ fún gbogbo aráàlú láti lòdì sí àwọn àtẹ̀jíṣẹ́ àwọn alọ́nilọ́wọ́gbà lórí ímeèlì àti àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń fi ẹrú pe ara wọn lọ́mọ pé àwọn jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ náà. Ilé ìfowópamọ́ náà sọ pé àwọn àtẹ̀jíṣẹ́ náà ni wọ́n fi ránṣẹ́ láti tan àwọn aráàlú jẹ àti pé ní àwọn àkókò kan wọ́n lè lò wọ́n láti wọlé sí àwọn ará ìlú lára láì ní àṣẹ nípasẹ̀ àwọn okùn ìsopọ̀ lórí ayélujára links àti àwọn ìkànnì lórí ayélujára tó ń tan ẹni jẹ. Nínú àtẹ̀jáde kan tí Akama
Sidi Ali fi léde. CBN sọ pé àwọn àtẹ̀jíṣẹ́ wọ̀nyí kún fún irọ́ wípé àwọn ní àjọṣepọ̀ pẹ̀lú ilé ìfowópamọ́ àwọn sì ní ìwé ẹ̀rí license láti fi ṣiṣẹ́. Ó rọ gbogbo aráàlú pé kí wọ́n yàgò fún títẹ àwọn okùn ìjápọ̀ links tí ó dàbí ẹni pé kò dájú tàbí pínpín àwọn àlàyé ara ẹni àti owó lórí àwọn ojú òpó ayélujára tí a kò fìdí wọn múlẹ̀. CBN tún sọ pé ojú òpó ayélujára àwọn náà sì ni Central Bank of Nigeria. Ó sì gba àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn pé kí wọ́n máa ṣàyẹ̀wò gbogbo àtẹ̀jíṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ náà nípasẹ̀ ojú òpó náà àti àwọn ẹ̀ka ìròyìn tí ó jẹ́ òtítọ́. Ó tún rọ àwọn aráàlú pé tí wọ́n bá fura tàbí gba àtẹ̀jíṣẹ́ tó dàbí ti àwọn alọ́nilọ́wọ́gbà kí wọ́n fi tó àwọn agbófinró létí fún ìwádìí àti ìgbésẹ̀ tó yẹ. Ilé ìfowópamọ́ náà tún mú dá àwọn ọmọ Nàìjíríà lójú pé òun yóò tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe ètò fún owó àwọn ọmọ Nàìjíríà. Àwọn ó sì rí dájú pé àwọn tẹ̀síwájú láti mú kí ààbò wà lórí ayélujára rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ilé iṣẹ́ tó yẹ láti dáàbò bo aráàlú kúrò lọ́wọ́ àwọn ọ̀daràn lórí ayélujára àti ewu ìkọlù kọ̀ǹpútà. Adélabú ṣetán láti kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà fún iná agbára mọ̀nàmọ́ná lójúnà láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Mínísítà fún ètò iná agbára mọ̀nàmọ́ná nílẹ̀ wa Nàìjíríà Adébáyọ̀ Adélabú ti kéde ìgbáradì rẹ̀ láti kọ̀wé fipò sílẹ̀ kúrò nínú ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọjọ́ díẹ̀ sí àsìkò yìí lójúnà láti darapọ̀ mọ́ ìdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn ìpàdé tí mínísítà ṣe pẹ̀lú ààrẹ Tinubu lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nílẹ̀gbẹ́ ààrẹ l'Àbújá níbi tó ti ṣàgbékalẹ̀ àbájáde tó lóòrìn lórí iṣẹ́ ìríjú rẹ̀ lẹ́ka ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná láti bí ó lé ní ọdún 2 ààbọ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì lórí ìbánisọ̀rọ̀ ọgbọ́n àtinúdá àti fétò ìròyìn ìlú Koro Túnjí Bọ́lájí tó jẹ́ fífi ṣọwọ́ fún àwọn akọ̀ròyìn Tribune Online lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday, Adélabú ṣàlàyé pé ohun tó ń dá òun dúró nípa ìkọ̀wé fipò sílẹ̀ náà ní kò sẹ́yìn wíwá ojútùú ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro ìpèníjà lágbọ̀ndàn ẹ̀ka iná agbára àti láti rí dájú pé ètò àtúnṣe tó ń ṣe lọ́wọ́ ń tẹ̀síwájú ṣáájú kóhun tó kúrò lọ́fíìsì. Olóyè Adébáyọ̀ Adélabú ni wọ́n ń retí pé yóò kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà iná agbára ní àwọn ọjọ́ díẹ̀ sí àsìkò yìí. Ohun pàtàkì jùlọ ni tó fi mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú láti mú agbọ̀ndàn ẹ̀ka iná agbára mọ̀nàmọ́ná dúró ṣinṣin lẹ́yìn ìṣòro ìpèsè iná agbára látàrí àìtó gáàsì fún ẹ̀rọ iná agbára, àtúnṣe ọ̀pá tó ń lọ lọ́wọ́ àti ìṣe pàtàkì láti gba àṣẹ ìbuwọ́lù fún ìkọ̀wé fipò sílẹ̀ tó fẹ́ gùnlé àti èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò ìpàdé náà ni mínísítà náà fi kún ọ̀rọ̀ rẹ̀ nípa fífi ìdúpẹ́ ìmoore rẹ̀ hàn sí ààrẹ fún àtìlẹ́yìn rẹ̀ tó dúró ṣinṣin àti láti tún tẹra mọ́ ìfarajìn rẹ̀ sí ìlọsíwájú ẹ̀ka iléeṣẹ́ iná agbára mọ̀nàmọ́ná nílẹ̀ wa Nàìjíríà àti ìdàgbàsókè orílẹ̀-èdè. Nínú ìdáhùn rẹ̀, ààrẹ gbóríyìn fún ìlọsíwájú tó farahàn lẹ́ka iná agbára lábẹ́ ìdarí Adélabú nígbà tó sì tún fún mínísítà fọ́rọ̀ iná agbára láṣẹ láti lépa ìfẹ́ ọkàn rẹ̀ láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.